orí mi ẹ̀dá mi o òkìkí orí mi ẹ̀dá mi tètè já kí rárá dà karamára síkù mi kí lè ráyè jẹ because ara ṣálá lára máa ń dá bright ara ṣálá lára máa ń dá o bálára ò bá ti rárá dá ara lára o apá lára lera èrà tí ó lára ojú wa lára ara rè orí mi ẹ̀dá mi o òkìkí orí mi ẹ̀dá mi tètè jẹ́ kí rárá dà karamára síkù mi kí lè ráyè jẹ bálára bá wà rárá dáńkọ́ bright alára aláya ara lera mọ́tò afárá dára rẹpẹtẹ aráyá kan sára àdéhùn orí mi o ẹ̀dá mi o tètè jẹ́ kí rárá dà karamára síkù mi kí lè ráyè jẹ òkìkí tásìkò bá tó tálára fẹ́ dára láyé ń bí tọ́lọ́wọ́n bá sọ pé tí ya tálára fẹ́ dára o ń rẹ́ ní iná o tí ó sọ wípé kò yí tó ni mo ṣe sọ pé ẹ̀dá ẹ máa rẹ̀ dápin torí pé kò sẹ́ni tó mọ̀ ńlá ẹ má sọ pé títọ́ fẹ́ nìkan kò lè dìde mọ́ ni mo ṣe sọ pé ẹyẹ sọ pé títọ́ fẹ́ nìkan kò lè dìde mọ́ àní ẹyẹ sọ pé títọ́ fẹ́ nìkan kò lè dìde mọ́ o torọ Ọlọ́run ló ń ṣeun tá òrò nígbà tá òrò fẹ́ni tá òrò kò lè ṣe fún wàláì tó kú gbígbẹ bá ń sọ̀rọ̀ kó má jọ wá lójú nígbà tó mú gan tí ń lọ́rọ̀ tó ń lówó tọlọ́gbọ́n òde rówó jẹun ẹ jẹ́ ká gbà pé kò sóhun tí ó lè ṣẹlẹ̀ láyé tí wọ́n bá sọ pé títọ́ fẹ́ nìkan bọ́lọ́run bá sọ pé ó sì kún kọ́ ìwọ kọ́ lọ́lọ́run ọba ẹ̀dá ẹyẹ rẹ̀ dákun mọ́ because ibi tẹ́dà òun wo tó fi ń dájọ́ ibẹ̀ kan lọ́lọ́run wo ẹ̀sà gbẹ́jẹ́ mọ́wọ́ èrò ẹ̀dá yàtọ̀ sí tọ́lọ́run ọba ìwọ kọ́ lọ́lọ́run ọba ẹ̀dá ẹyẹ rẹ̀ dákun mọ́ òkìkí bright àsìkò mi ló tó àsìkò mi ló tó ní king of music ọba orin fi jáde pákápẹ́ láti yá Adékúnlé ohun tí mo mọ̀ jẹ́ ni wọ́n gbédé bó bá jẹ́ tí ká kọrin òkìkí tó bá jẹ́ tí ká péde tó jẹ́ ta ká pẹ́lá yìí o Ọlọ́run ló fi rán mi òkìkí o Mr Bright eré yá lórí pápá o torí wípé jẹ́jẹ́ mo jókòó lọ́ba orin bá sọ pé ẹni tó bá lè kọrin acapella fún 4 hours òkìkí kó jáde o ìgbà tí mi ò tálá kì í ṣe pátá mò ń ta orin ṣá ni mò ń kọ òkìkí mọ́lẹ̀ ó dá mi lójú acapella fún 7 hours tí mi ò ní fi kan pé méjì Ọlọ́run ló fi rán mi kì í ṣe rọ Adékúnlé yìí mọ́lẹ̀ mi òkìkí ó bá sì kó bá tó kò sẹ́ni tó lè yẹ o ọba orin ìjọba orin Kúnlé Ìmọ̀lẹ̀ o àwọn kan ń bẹ lókè nígbà yẹn Àkànní mi ìṣínà ń bẹ nígbà yẹn tó dúró wá mú ẹ o Ṣẹ̀fíù Àlàó ń bẹ lábẹ́ òkúta Rashida Ayinde ń bẹ níbẹ̀ tó dúró K1 Ultimate wọn ń bẹ níbẹ̀ òkìkí tó dúró gbogbo nǹkan àsìkò ní Adékúnlé gbogbo nǹkan ìgbà ní básìkò ẹ̀dá bá tó kò sẹ́ni tó lè yẹ o àsìkò mi ló dé o ẹ bá mi gbé àsìkò mi ló dé o ẹ bá mi gbé ìgbà mi ló dé ìmọ́lẹ̀ kẹ́ ẹ bá mi mú òkìkí ìmọ́lẹ̀ mi Adékúnlé Mr Bright kọ́míkọ́mí lórí iṣẹ́ lọ́gàn mi òkìkí ìmọ̀lẹ̀ mi bò jáde ká pèdè mi ni èpò tọrọ tí ń bojú omi jẹ́ ni mí o èmi lè mọ ọlákú bàbá jàǹbá lápá tí kò rẹ́ òkúta méjì bàbá èpò arábárí bí ọ̀rọ̀ gbóni jìgìjìgì sọ nínú ó pọ̀ mlẹ̀ ẹ bá wa mú date.